sísì ń kọ́. Majid ẹrú Allah tó ń gbé Allah ga ṣùgbọ́n nínú ìpìlẹ̀ lárúbáwá Majid yẹn a máa ń pè ní ìfàkùn ẹni tó slow gan. Wọ́n ní Majid dọ̀dọ̀yọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ o dọ̀dọ̀yọ̀ ẹjọ́ nọ́kìbù nǹkan nọ́kìbù. Nọ́kìbù yẹn ìyẹn bí jẹ́ ìnàkí ló máa jẹ́ bí ìnàkí ni o a máa nọ́kìbù bugi yẹn jẹ ọyìn ọyìn. ìyẹn jẹ́ ẹrú Allah tó jẹ́ olórí àwọn tó ń dayé rú. Mo sọ náà àníyàn kan náà tá a máa ń rí mu kìíní ẹ̀ wọ́n máa ń fún mi kìíní ẹ̀ wọ́n máa ń gbé wá nọ́kìbù wọn ló lórí àwọn tó ń ba ayé jẹ́ tó ń dayé rú nọ́kìbù orúkọ máa ń roni lóòótọ́ nọ́kìbù. Nafisat àbí bẹ́ẹ̀ ni. àkọ́kọ́rọ́ nìyẹn kọ́kọ́rọ́. Wọ́n ní Nafisa kọ́kọ́rọ́ náà mo bí àmì ìṣúra lọ pé kọ́kọ́rọ́ ni o. no mistura yẹn mufu nítorí pé méjì ni Nafisa àti Miftah yẹn kọ́kọ́rọ́ ni. Àwọn ní Nafisa àti Miftah wọ́n ní kọ́kọ́rọ́ ni méjèèjì o. Kọ́kọ́rọ́ ni. Abbas yẹn kò ń ṣe orúkọ tí ó jẹ́ orúkọ mùsùlùmí gan ṣùgbọ́n orúkọ lárúbáwá ọ̀nà àfi ń pe Ibn Abbas ṣùgbọ́n Abbas nínú ìtumọ̀ Abbas ò kì í ṣèdè lárúbáwá ṣùgbọ́n nínú ibi tán ti ya wá ipe Abbas lẹni yìí ó ń jẹ́ níta fi ń so nǹkan pọ̀ bíi belt. Wọ́n lẹ́ni tó ń jẹ́ Abbas bí okùn tó fi ń so nǹkan. Ẹjọ́ comment section ní kẹsì máa mú orúkọ. okùn tó fi ń so nǹkan ló ń jẹ́ Abbas o. ọ̀nà láti mú. ok. Aisha. Wọ́n ní Aisha tí Muhammadu fokó fàdí ẹ̀yà Aisha ẹni tá a fún níṣẹ́ mi ẹni tá a láà fún níṣẹ́ mi. Wọ́n ní Aisha ẹni tí Allah fún ní ẹ̀mí. Wahab ẹni tá a fún lẹ́mí ló ń jẹ́ Aisha. Wahab ẹni tí Allah ta lọ́rẹ. Wahab wọ́n lẹ́ni tí Allah ta lọ́rẹ Mutai lọ́rẹ tá bá fẹ́ pé Wahab ń sìn lédè Yorùbá Mutai lọ́rẹ.